gbogbo àwọn táwọn sọ ìpápátá ìmọ̀ mo ṣáájú ogun ọmọ rẹ̀ 300 level mo ti ní ọ̀ ní ìdíkù university mo ti bímọ mo ti di father láàrin ọdún díẹ̀ ní ìsìn máa di grandfather inshallah bàbá ń ka ọdún kan fọwọ́ kàwẹ́ máa pè inshallah. But ọlọ́run ní káwọn tó kọ́ àwọn súnà kọ́kọ́ wa ní seriousness, sincerity of purpose. Do you want a woman? Just go for it halal way, make it halal. Ní táwọn sọ nìyẹn. Ọlọ́run fi kankan mọ́ anzalna ilayka al-Qur'ana litashqa. Ọlọ́run fi ìnira sínú, what I'm feeling is not, I'm not okay with it. Kàkà tí wàá fi ṣe lọ, go for it halal, make it halal. Ní táwọn tẹnumọ́ gbọ́nà, make it halal. Àwọn èèyàn tájọ lọléèwé sí ma ọlọ́nìkan mọ àwọn kan díẹ̀ yẹn pẹ̀lú mi, nǹkan tó bá dá mi lójú mi ti jú mẹ́ ò bá tó ilé báyìí ọlọ́run sí nìkan ọlọ́run sí jẹ́ kó mọ́ pé mo mọ́ listen dáadáa tí ó ní better explanation, if not tí n bá gbọ́ yìí I will implement it immediately ni o. So ẹ̀wọ̀n nǹkan mẹ́rin, sincerity of purpose, kí la fẹ́ ṣe gan, why are we here? Wallahi tẹ́ bá bọ́lọ́run bá dòwò pọ̀ tí ó fún ẹ, just try it, trust your Lord, make it halal for one, make it halal. Fear la fi bẹ̀rẹ̀ ayé wa, ọdọọdọ lọ́lọ́run sí lé wa kún lórí yẹ̀kí. Tí n sọ ká fún yín, nígbàtí máa níyàwó mi ò ní yàrá a máa ní yàrá. Mo fẹ́ àwọn ọmọ mi sọ́dọ̀ àwọn òbí rẹ̀, mo sì lọ sí school. In tí mo fi decide pé máa fẹ́ yàwó kò tó 1 month, in tán fi fún mi ní yàwó kò tó 1 month. So alhamdulillah lọ́nà ti fàgbáríkà sí. Mo dọ́dọ̀ sheikh wa tó ní kí n pé ààrẹ lọ ṣe nìká, wọ́n kàn sọ fún wa náà, wọ́n kó àwọn ìmú wa lé kí Olúbàdàn jọ ẹni sheikh wa ń bá wọn sọ̀rọ̀ pé Ànábì ní ya ma'ashara shabab man istata'a minkum, àfi bí pé mi gbádìí sí yẹn, man istata'a minkumul ba'a falyatazawwaj. Ìbàdàn tá a bá ti lọ lè dé ní school ìgbé dúró mọ̀ lọ lé kí ó nù lọ́dọ̀ sheikh wa fàkọ́ fi ń wà. So àwọn náà sọ jọ kan pé man istata'a minkumul ba'a falyatazawwaj wa inni sa'atazawwaj. Mo sì délé, ó sì lọ́rẹ̀ mi kan Abu Abdulsalam táàjọ mọ́ sọ̀rọ̀ wá, mo dẹ̀ wọ́n kí mo fẹ́ ṣe nìkan wá ní ẹ̀yìn sọ́rọ̀ mi, mo ṣe rò ní ẹ̀sìn. A wà ní bí November, mo sì ṣe nìkan December. Wọ́n ní ṣẹ́ni ní sísà kan mọ́ ìlẹ́ nìkan kan lẹ́nu báyìí, but anybody tí n bá rí tó wáyé satisfy nǹkan báyìí ìfẹ́ inshallah. So make it halal. Everybody has this. But when this school to announce pé mo ti nìkan, wọ́n kàn wò pé nìkan kọ́ exam ni. Àbúrò pé wọ́n ṣe exam nìkan ana mutazawwij mo sì kọ́ sí class rẹ̀ wọ́n kọ́ wọn kí ó lọ. So ìtàwọn afáwa kọ́ ẹ náà lọ́lọ́run fi yọ wá o, sincerity of purpose. So sense tí wọ́n ti bí sí wa lọ́kàn yìí, Ọlọ́run fi ràn wá lọ́wọ́. And when it was, I think it's good to go, then we went for it. Ẹni tó taari pé ilé àjọṣe dédé ara wa, àjọ gbọ́ra wa yìí. Ìṣẹ́jú fún yín list tẹ́ máa rù. Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. A fi wọ́n lẹ̀ sílé àtún lọlé kí a wà sí school, àní lọlé. A tún fi wọ́n, tàbá tó kọ́ ẹ̀rìn school, tàbá lọ just 1 week ní ilé, a tún padà sílé kí again. Títí tí ó fi dìgbà tá máa wọlé, a tún gbà bẹ̀yẹn lọlé àlèlúwí 3 days, a tún kọ́ mẹ́gẹ̀ a tún lọ sí school yẹn ìwé ó tún pẹ́ dé o, máa ṣe wà lè kí ó ní Jésù. So many brothers tán bá bá mi ní ìsìnkú àwọn fẹ́ ṣe nìkan àbẹ́ àtúnọ̀nà ilẹ̀ ẹni pé ilé ìgbìmọ̀ mature, wọ́n tó ń gbowó ọṣẹ́ ńlé tó fẹ́ ṣe nìkan tún mẹ́yìn ìjọrí owó ọṣẹ́ pé mọ́mí ọṣẹ́ ti tán ó sì fẹ́ ṣe nìkan mọ́mí
ìwọ wàá ṣe masters kò tó máa rí masters. So Ikhwan, in tó affect most of our brothers náà fi dúró dédé ọ̀rọ̀ obìnrin náà ni ọ̀rọ̀ obìnrin tẹ́ bá ń win ẹ̀, it's a decision that mi ṣe tán báyìí kí wọ́n sì máa rí ojú rẹ̀ lẹ̀ kí wọ́n dẹ̀ face it to the face.